Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Muki from Nigeria here. Ekurole. And fún àwọn Christiani, àlàáfíà fún yín. And yín oníṣẹ̀ṣe náà tẹ́ máa wo fídíò mo kí gbogbo yín o. So a dára fún gbogbo yín o. Mo fẹ́ ṣe fídíò yìí fún clarification. Lẹ́yìn kí n fẹ́ ṣe fídíò yìí àti torí pé law kan wà nínú Islam bí law adoption tàbí guidance nínú Islam ẹ gbọ́dọ̀ fi orúkọ àti ìran ọmọ dùn ọmọ. So ká ní mú. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin lára wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń wo fọ́nrán yìí. Fọ́nrán tá a tún mú wá fún yín nípa ọ̀rọ̀ Ibrahim Tíátà, ìyẹn gbajúgbajà eléré orí ìtàgé, ọ̀rọ̀ tí ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára látún ní ká tàn mọ́lẹ̀ sí o. Torí ó ní ọ̀dọ́mọkùnrin pélébé kan tó ṣaláìsí tó jọ́lọ́run nípè láìpẹ́ yìí tí àwọn ènìyàn ń sọ pé ọ̀pọ̀ èèyàn ń sọ pé ọmọ Ibrahim Tíátà ni, ọmọ Ibrahim Tíátà ni. Ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn bàbá wa sọ pé bí irọ́ bá lọ fógún ọdún ìjọ kan lòtítọ́ bá. Ibrahim Tíátà wọ́n ti wá jáde, wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀dọ́mọdé tó jọ́lọ́run nípè. Wọ́n ti jẹ́ kó yé àwọn èèyàn, wọ́n ti tàn mọ́lẹ̀ sí ibi tó ṣókùnkùn bẹ́ẹ̀. Wọ́n á fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ ẹ gbọ́rọ̀ gangan lẹ́nu Ibrahim Tíátà bẹ́ẹ̀ ṣe bá àwọn ènìyàn sọ̀rọ̀, kí ni wọ́n sọ, gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́. Fún àǹfààní ẹ̀yin tẹ́ wá ti subscribe sórí ètò wa, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá fọ́nrán wa pàdé, orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà. Ó ní kinní kan bí aago báyìí táwọn olóyìnbó ń pè ní notification bell. Ẹ fọwọ́ tẹ kinní aago kẹ́ on notification bell yín sílẹ̀ kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sí orí ètò yìí. Ẹ ṣí ẹ̀ fọ́nrán yìí, ẹ jẹ́ kó kan ọmọdé, kó kan àgbà, kó kan ọkùnrin, kó kan obìnrin, káwọn náà kán lè jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá. Ẹ wò, ẹ má jẹ́ gbà yín lákòókò. Ṣé máa adopt ọmọ sí àbí yóò jẹ́ counselor àbí guardian ọmọ? Muslim gbọ́dọ̀ retain orúkọ àwọn òbí ọmọ náà. So àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ everybody, àwọn olóṣèlú, àwọn colleagues mi, àwọn ọ̀rẹ́ mi, then àwọn family, àtàwọn fans all over the world. Mo rí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ gbogbo yín, mo dẹ̀ rí àwọn tó ń pè àtàwọn tí mi tí máa gbé kọlù wọn kí wọn padà. Mo dúpẹ́ o, ní fi aburú gbà o. But mo fẹ́ ṣe fídíò yìí láti clarify ọmọ tí Ọlọ́run mú sọ́dọ̀ yẹn, Mohammed lórúkọ ẹ̀, kì í ṣe ọmọ bíbí inú mi, ṣùgbọ́n godson mi ni. Tẹ́ bá wá ṣàkíyèsí, àwọn tó bá ṣàkíyèsí, okay, àwọn kan náà tún pè mí sìn, àwọn tó bá ṣàkíyèsí bí mo ṣe máa ń relate pẹ̀lú àwọn ọmọ. Mo ní àwọn ọmọ méjì, ọmọ àfiarabí àti àwọn ọmọ àfẹnubí. Àwọn ọmọ àfẹnubí mi dẹ̀ pọ̀ gan-an, ọ̀pọ̀ gan-an ọmọ. Kódà àwọn ọmọ àfẹnubí mi wà tó pé inú àwọn colleagues mi ni wọ́n, tí wọ́n ti wá dàgbà ń sìn, tí mo ti ń address wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Nígbà tí màá mọ̀ wọ́n rí, bàbá náà ń pè mí, ọmọ ni mò ń pè wọ́n. Nígbà táwọn náà ti wá dàgbà ń sìn, ẹ̀mọ́ wọ́n máa ń tẹ́ stage kan tó wọ́n máa dàgbà dé tó fi wá jẹ́ pé kì í ṣe ọmọ mọ́, baálé ilé làwọn náà. So wọ́n pọ̀ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n máa ń sẹ́ndì àwọn tó bá máa ń sẹ́ndì kíní sí mi, email, tó bá lọ wo orí email address mi, realatcommunications@gmail.com. tí wọ́n bá wo orí mail mi, realatcommunications@gmail.com yẹn, ẹ máa rí i pé mo gbé ọmọ ìbejì méjì dání nínú fídíò yẹn. Ṣe rí àwọn ọmọ ìbejì yẹn, wọ́n ti dàgbà ń sìn, wọ́n ti dọmọ gé dáadáa, wọ́n ti wà fully grown. Bàbá tiwọn, èmi ni adopted child bàbá tiwọn. Ara àwọn ọmọ kéékèèké ilé yẹn ni àwọn ọmọ yẹn. Nígbà tí wọ́n wà ní kékeré tọ́ṣẹ̀ bí wọn ni mo kó wọn dání yẹn. Wọ́n dẹ̀ ti dọmọ gé ń sìn, wọ́n ti dàgbà bọ́, mo ò tí ì change ẹ̀ rí. Ìgbà mi wà tí máa ṣí mail mi máa ṣiṣẹ́ rí pé àwọn ọmọ yìí máa ṣe ló wà lórí mail mi láti ìjọ yìí. Ó wà lórí realatcommunications@gmail.com. Àwọn yẹn wà ń bẹ láti ọdún tí mo ti fi wọ́n síbẹ̀. Ṣé wá rí ẹ̀gbọ́n àwọn ọmọ yìí tó jẹ́ àgbàlagbà, Ibrahim lórúkọ ẹ̀, Fọlárànmí Ibrahim.
Babalọ́lá Fọlárànmí Ibrahim Babalọ́lá yẹn òun àti ẹnìkan ìyẹn ti di mínísítà ní church sẹlẹ́nsìn wọ́n máa ń jọ ń jà sí first born ní lọ́wọ́ mi so ọmọ mi lòun bàbá àti Ibrahim yẹn Sẹ́ríkì Babalọ́lá wọ́n ti di ọba ń sìn ọba ni wọ́n ní Ìlàjú so èmi làkọ́bí bàbá tiwọn Ibrahim làkọ́bí tèmi Ibrahim náà lẹ́gbọ̀n tí Ọlọ́run ti gbà padà sọ́dọ̀ kọ́lọ́mbà àforíjì wọn lápapọ̀ so mo ní àwọn ọmọ àfi ẹnubí púpọ̀ lára àwọn ọmọ àfẹnubí mi òun wá ní Mohammed wa tí Ọlọ́run pè sọ́dọ̀ tẹ́ bá ṣàkíyèsí mo ti máa ń post fídíò before now tí máa post ọmọ kan fún birthday tí máa ní dear son ìmí wà tí máa rí táwọn blogger máa gbé gan tó máa sọ pé ọmọ mi lélẹ́yìn náà mo fẹ́ kọ́ clarify ọmọ mẹ́ta ni Olúwa fún mi Abdulmalik Ahmed àti Awal ọmọ pọ̀ lára mi so mo fẹ́ bí sí tọ́lọ́mbà fún mi sí ṣùgbọ́n ṣe rí àwọn ọmọ àfẹnubí àti ọmọ àfarabí mi ọmọ mi ni gbogbo wọn òun ni àdírẹ́sì yẹn ṣe máa ń wá bẹ́ẹ̀ mo kàn ní láti ṣe clarification yìí nítorí ṣùgbọ́n ó dùn mí náà ni bí nǹkan ṣe bó ṣe bákan náà ni nǹkan ṣe máa dùn mí gbogbo àwọn tí èmi kọ́ mo fara bí wọn yìí bẹ́ẹ̀ náà ni mo ṣe rí wọn bí ọmọ ṣẹ́rí ọmọ àfarabí mi àti ọmọ àfẹnubí mi wọn yàtọ̀ síra wọn láti wá tẹ̀síwájú kò sí abiyamọ kankan tó deserve kó sin ọmọ tó bí Olúwa ní jẹ́ ká gbá ọmọ yín sìn o àwọn tí Olúwa dánwò lọ́wọ́ ẹ̀ Olúwa rọ̀ wọ́n lójú ìyá àti bàbá Mohammed Akin Mohammed Oyekan lórúkọ ọmọ ẹ̀ Mohammed Oyekan àti bàbá àti màmá Mohammed Oyekan Olúwa rọ̀ wọ́n lójú àdúrà wa ń lọ fún wọn pàápàá jùlọ àǹtí mi màámi Péjú Ọmọbọ́láńlé Péjú Ògúnmọ́lá Ọmọbọ́láńlé Olúwa kó ràn wọ́n lójú Olúwa kó ràn wọ́n lójú ọ̀dọ́ tó jẹ́ Ọlọ́run ní pé recently skip maker yìí Sanku Olúwa kó rọ̀ àwọn òbí ẹ̀ lójú ìpẹ́ tí wọ́n fẹ́ ṣe fún abiyamọ tó sọmọ nù mi ò mọ̀ Olúwa kó rọ̀ gbogbo wọn lójú Olúwa kó rọ̀ yín lójú wáàsí kankan wà mí lè ṣe wáàsí kankan fún ẹni tó sọmọ nù ju pé àwọn nìkan náà lè ṣe wáàsí fúnra wọn Olúwa dẹ̀ kì í ṣàṣìṣe kò sí abiyamọ tó lè wù kó lùzọ ọmọ ẹ̀ ọmọ tí wọ́n bí tó tọ́ ṣùgbọ́n Olúwa rọ̀ yín lójú Olúwa rọ̀ yín lójú Olúwa fi yín lọ́kàn balẹ̀ Olúwa dúró ń bẹ̀ fún yín ní ìmọ̀ nǹkan mi tí mo fẹ́ sọ ọmọ mi ṣe ni Mohammed Oyekan ọmọ mi ṣe ni Olúwa kó rọ̀ àwọn òbí ẹ̀ lójú ọmọ mi ni but ọmọ mẹ́ta gangan ni Olúwa fún mi bí mo ṣe kà síwájú yẹn so ẹ̀yin tí ẹ tàtẹ̀jíṣẹ́ ẹ̀yin tẹ́ pè mí àwọn èèyàn pọ̀ bàbá wa Lai Mohammed Olúwa dúró bẹ̀ fún yín o àtọmọ ọmọ ẹ̀ ní sọ kankan nu o ṣe bàbá mi Buhari ọmọ Musa àti gbogbo àwọn àfáà tó pè mí kí o àti gbogbo àwọn àfáà tó ń pè àtàwọn tó sì ń pè náà ọmọ mi náà ni Mohammed Oyekan ọmọ mi ni o ẹ ṣeun àwọn colleagues mi wọ́n pọ̀ Doyin Kúkọ̀yí Fẹ́mi Adébáyọ̀ Múyìwá Adémọ́lá Bímbọ́ Ṣìn màámi Madam Ṣàjẹ gbogbo yín ẹ ní fojú sunkún ọmọ ẹ ní gbọ́mọgbìn bí èbúṣu Olúwa rọ̀ gbogbo àwọn tí Olúwa fi àdánwò yìí kàn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ Olúwa rọ̀ wọ́n lójú Olúwa rọ̀ gbogbo yín lójú Olúwa dúró tì yín gbogbo àti àwọn ọmọ mi táwọn ti dàgbà tó yẹ pé mo ti wá ń pè wọ́n lọ́rẹ̀ẹ́ tí gbogbo wọn ti ń pè mí látàná ẹ̀ Olúwa dúró tì yín à ní yọkú kí ẹlẹ́yẹ̀ wa má ṣíwájú kí oníwájú má kẹ́yìn ẹ̀yin tí à ń tọ́ bí ọmọ ẹ̀yin náà ní kẹ́ dèpẹ̀ sí wa lójú nǹkan tó ti dáa jù nìyẹn gbogbo àti mọ̀ pé death is inevitable but kò sẹ́ni tó wù kó sọ àwọn tó wà lẹ́yìn wọn tó máa ṣẹ̀yẹ kẹ́yìn fún wọn kò sẹ́ni tó gbàdúrà kó sọ wọn nù Olúwa foríjì wọn lápapọ̀ Mohammed may Allah be pleased with you may Allah forgive all your sins you are our son and all of these people are our children Olúwa kó rọ̀ àwọn òbí tó bí wọn lójú
assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin Kristẹni, àlàáfíà fún yín o. Ẹ̀yin oníṣẹ̀ṣe, eriwo yà. God bless all of you. God bless you.